màá kọ̀ rẹ̀ pọ́n yìnbọn fún mi ní màá sáré dìde màá wò pé ẹ lójú oorun máa tẹ̀ máa ní wọ́n wá sọ pé máa gé ọwọ́ mi kúrò mo ní ọwọ́ mi kan náà fẹ́ gé o ẹ tó bá sọ pé kò sí ayé ẹnìyẹn ti kú o ẹ tó bá ní kò sí ayé ẹnìyẹn ti kú nígbà tá a ya sinimá ọ̀rẹ́ méjì yẹn lọ́wọ́ lọ́sàn-án ọkọ̀ màá kàn rí pé mo sùn bí amọ̀kọ̀ rẹ̀ mi dé ọmọkùnrin kí n relax by màá kàn rí pọ́n yìnbọn fún mi ní màá sáré dìde màá wò pé ẹ lójú oorun máa tẹ̀ máa ní ta ló yìnbọn sí ẹ̀jẹ̀ ọyọ́ mi ní mind àṣà à ń ṣe lọ wọ́n ṣáà yìnbọn ẹ̀ bí ẹ̀ márùn-ún ní location yẹn ṣá ọjọ́ kẹta ta wá parí fíìmù yẹn tán wọ́n á lọ ṣiṣẹ́ ìṣirò lábẹ́òkúta ibi iṣẹ́ ìṣirò tí wọ́n á lọ ṣe yẹn Túndé Ṣóbáyọ̀ iṣẹ́ mi lọ ṣe lábẹ́òkúta ibẹ̀ yẹn náà mo rí pé mo ti ní malaria díẹ̀díẹ̀ mo ṣáà rọjú parí iṣẹ́ mo padà wálé nìyẹn ibi tí mo dẹ̀ ṣe ya fíìmù tán kò sóò kankan lọ́wọ́ mi tí fẹ́ fi treat ara mi máa nù kí fún ẹ̀ mo á lọ já àgbo lọ́tún lọ́sì àzọmọ ìbílẹ̀ mo wá sè tán àgbo tó máa ń bora mọ́ yẹn náà iṣẹ́ àmọ́ àgbo tó máa ń bora mọ́ yẹn so àgbo yẹn ni mo wá sè mo wá bora mọ́ nínú kitchen tí mo yẹ fẹ́ǹtì síbẹ̀ nìyẹn so bí fẹ́ǹtì mo fẹ́ fẹ́ǹtì yẹn mo kàn rí pé mo mú ojú lọ sínú omi gbóná yẹn bẹ́ẹ̀ mo ṣáà dọ́ọ̀jẹ̀ mo wá fọwọ́ sínú omi gbóná yẹn mo wá sùn síbẹ̀ so ibẹ̀ mo wá sùn títí mo ṣáà lálàá oríṣi lálàá mo kàn ẹni ẹ̀kan ní àṣebí òun ṣe àgbo lẹ́ẹ̀kan mo ní ẹ̀ wọ́n á dìde tí mo ṣe dìde nìyẹn ọ̀rẹ́ mi dẹ̀ wà ní ọmọ kan tó ṣẹlẹ̀ nù kíṣì tí mo máa wà mo wá jí máa rí pé omi gbóná ti dà sí mi tẹ̀bọ̀ púpọ̀ tó bá máa dà omi gbóná ló dà sí mi lọ́wọ́ jẹ́ ó sì ní kí ló ṣe mú gbóná dà sí mi lọ́wọ́ mo wá lọ wẹ̀ nígbà tí wọ́n á mú idomi sọ́wọ́ bómi ó ṣàrẹ̀ sí ta mí mo pariwo bọ́ta ẹgbà mí o wọ́n ṣàrẹ̀ sáré bá mi lọ ra ẹyin tútù wọ́n ṣàrẹ̀ kún oríṣiríṣi sórí ọwọ́ yẹn pàtó máa dọjọ́ kejì gbogbo ọwọ́ mi ti wú ti tóbi wọ́n sì wá ní Jakuzzy mọ́ ní ẹ̀ ó ní kinní yìí ó ní ọfà ni o kó má yẹ pé torí fíìmù tó ẹ̀ṣẹ̀ yàtọ̀ ẹ̀ wọ́n fẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ má dúró sí kó máa lọ sílùú yín báyìí o tí mo ṣe pẹ̀ gbọ́n mo ṣe pé mọ́ sí mi nìyẹn mo ṣe ní kí máa bọ̀ ọ́ ní báyìí ṣáà ṣe gbéra nìyẹn ó dọjọ́ ta so mo ṣáà dọjọ́ ta mo dẹ̀ wọ mọ́tò mo lọ sí Kálẹ̀ from there wọ́n ṣáà treat mi lọ́tún wọ́n treat mi lọ́sì wọ́n ṣáà ṣoríṣiríṣi ẹ̀ tó ní ṣọ́ọ̀fà ẹ̀ tó ní gbà kan títí kí n má fọ̀rọ̀ gùn ni pé ṣe bíbí mo fi omi gbóná dà sí gbogbo ọwọ́ mi ṣe wú yẹn débì wọ́n wá sọ pé wọ́n máa gé ọwọ́ mi kúrò mo ní ọwọ́ mi kan náà fẹ́ gé o. wọ́n máa gé ọwọ́. wọ́n náà fẹ́ gé ọwọ́ ẹ̀ kúrò sódà bí ìmà lè heal wọ́n lọ́wọ́ mi kan lè fẹ́ gé o ọwọ́ mi kan lè fẹ́ gé o mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìyá mi abiyamọ gidi àtàwọn ẹ̀gbọ́n mi tó ń support mi lọ́tún lọ́sẹ̀ wọ́n ṣáà treat mi ara mi ṣáà wà okay tí mo fi padà sékòó ọwọ́ náà rí nà ó rí mo wà okay pẹ̀lú ọwọ́ mi rí I'm fine ẹ̀ṣẹ̀ rí ẹni bà ló mọ̀ èyí tó kan èmi lèmi sọ síta ẹ ẹlòmíín wà náà títí ẹ ṣé tí ò sọ síta èyí tó kàn mí èmi sọ síta oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú ayé tá a wà yìí àṣírí dẹ̀ pọ̀ nínú ayé gan kan tí mo lè sọ pa ẹ̀ nìyẹn. bàbá ẹ ṣeun gan sà a rí ọ̀pọ̀lọpọ̀ interview tí Austin Emmanuel tí wọ́n grant tí wọ́n dẹ̀ ṣàlàyé àwọn òdojúkọ tí wọ́n bá pàdé wọ́n tiẹ̀ fi yé wa nínú interview náà tó sọ pé àwọn travel at all cost by road bó ṣe lọ Côte d'Ivoire gbá sí ìlú míì títí tí wọ́n fi kúrò ní ìlú bàbá nígbà tí Austin Emmanuel sí ń lé àwọn òdojúkọ gangan lẹ́yìn gan bá pàdé torí a mọ̀ pé ọlọ́wọ́ ọ̀tún Austin Emmanuel ní bàbá ǹjẹ́ lè bá a sọ díẹ̀ nínú ẹ̀. olóòtú ṣe rí ibi tẹ bọ́rọ̀ lẹ ọ̀rọ̀ ńlá lẹ sọ yẹn o ọ̀rọ̀ ńlá ni o ọ̀rọ̀ ńlá ni o nígbà tó ti di pé tàbá ya sinimá nígbà tó sì bá ya fíìmù wọn ò ní gbà mákẹ́tà gbogbo pátápátá wọn ṣe mítìn àwọn ògbà ṣọ́ọ̀ṣì o òṣìṣẹ́ ṣọ́ọ̀ṣì bá dìrẹ́tì o iṣẹ́ tí kíníkan tí wọn gbà mọ́ ń gbà yẹn tó di wàhálà tó di rọrùn tó di kọ́sì ò sí lé mọ́ everybody fún ká gbogbo gúùpù wa ó kàn túká pé wọ́n ń da kan sáàárín everybody ṣáà túká ogun ńlá ni o nígbà tá a win I faced a lot fóònù mi ò kí ń ríǹgì mọ́ fóònù mi kò kí ń ríǹgì mọ́ ó lé kan tí mo lọ gbàǹgbà yẹn nínú àjùwọ̀n mo lọ ń gbé ńgbà yẹn ẹ̀mí ọ̀tá mi fẹ́ bú ní ìkéré yàn bá sọ̀rọ̀ ọ̀nà ilé èmi nìkan ṣomi compound àwọn tó wà ní ti máa lọ́n ti wọn èmi dẹ̀ mi location lọ́mọ níṣẹ́ mi tí mo ṣe lẹ́yìn tíátà mo kàn máa dání kan máa sọ̀rọ̀ ní compound máa máa rìn lọ máa máa rìn bọ̀ máa dání kan máa sọ̀rọ̀ máa dání kan máa sọ̀rọ̀ máa dání kan máa sọ̀rọ̀ kò sóúnjẹ tó fẹ́ jẹ gan máa wọnú bedroom gbà mí máa lọ sí táàpù mi máa mú máa gbẹnu sí máa mú táàpù máa wọnú táàpù máa mú sẹ́ẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ jẹ máa mú táàpù wọnú kitchen máa bu gàrí sẹ́nu máa kàn bu gàrí sẹ́nu mo tún wà òkè nìyẹn máa fẹsẹ̀ rìn káàkiri ha
ìdojúkọ ńlá pọ̀ o débi pé location wọ́n máa pè mí sí location ni bàbá ẹ bá rí arísílẹ̀ ọ̀dì kìnnìkan 15 o ọ̀dì kìnnìkan 52 kìnnìkan mo ti máa sáré kọ́ sílẹ̀ pé ọjọ́ bàbá ẹ mọ̀ níṣẹ́ tó bá yá wọn yẹn tún pè mí mọ́. mo wá wò pé kí ló lè máa fà á mẹ́wàá Ìtẹ̀lẹ̀ àtọ́sì wọ́n ń bára wọn jà wọ́n ṣe gbá àti sẹ́tù ẹ̀ fún wọn àǹtàlá ni wọ́n ti pè wọ́n ti sẹ́tù ẹ̀ wọ́n ti ṣe gbá ìjà yẹn ṣáà ń lọ káàkiri mo ti sọ létí mo lè sọ mo ti bẹ́lẹ̀ sọ ìjà yẹn ṣáà ń lọ káàkiri èmi wá bìlì pé bí Ìtẹ̀lẹ̀ bìlì pé bí mo ń sọ̀pọ̀tì Austin. ẹ̀ ń sọ̀pọ̀tì Austin. tọ́ọ̀tì ẹ̀ nìyẹn bí pé Jakuzzy ó ń sọ̀pọ̀tì Austin mẹ́wàá bínú tèmi ṣe lè máa fi ń hùwà kò sẹ́ni wọn tí mo sọ̀pọ̀tì àwọn méjèèjì mo ń bá ṣe tó ti yé mo wá rí nígbà yẹn pé tó bá tún wá pè mí sí location ẹni ṣe lọ́jọ́ bàbá pm alpha ṣàṣì márùn lọ́jọ́ bàbá a ní bàbá a máa pè yín tó bá wá dọjọ́ yẹn ìrìn tún rí màá rí i pé tí màá padà wọ́n lọ Facebook màá rí i pé wọ́n ti ń ya aṣẹ́ yẹn lọ wọ́n ti ń ya fíìmù yẹn lọ pm kò ní gbé kàn màá wá rí i pé Ìtẹ̀lẹ̀ wà location yẹn Ìtẹ̀lẹ̀ wà lórí sẹ́ẹ̀tì ní èmi máa wá ń rò ó pé àbí Ìtẹ̀lẹ̀ ló sọ fún wọn pé ibi tóun bá ti wà wọn fẹ́ rí gbogbo àwọn tó bá ti jọ mọ́sìn gbogbo ẹni àwọn tó bá ti ń bọ́ sí iṣẹ́ kìnnìkan àbóhun ni kò kí ń jẹ́ kí wọ́n pè mí bọ̀ má ti wò pé Ọlọ́run ó yí ẹ o ìwọ náà ni ó dẹ̀ mọ̀ pé iṣẹ́ yìí oníṣẹ́ tí màá là tí màá fi ó yí ẹ so àdójúkọ tí ẹ pọ̀ àdójúkọ ẹ oríṣiríṣi ó pọ̀ débi pé ẹ̀mí nìkan ni kò bọ́ ẹ̀mí nìkan ni ò bọ́ o 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 orúkọ mi ni Olúwabùkọ́lá Dáṣọ tí gbogbo àwọn olólùfẹ́ mi máa ń pè mí ní Jakuzzy ọmọ ìpínlẹ̀ Ondo ni mí ìyẹn ní Ìkálẹ̀ Igbótaku Òkìtìpupa local government l'Ondo state. Ondo state ọmọ bíbí ìlú Ondo state ní ẹ ṣeun gan torí mi gbọ́dọ̀ máa béèrè rí pé iṣẹ́ wo lẹ ń ṣe torí kò sẹ́ni tó máa rí owó tó máa sọ pé òun ò dówó mọ̀ so gbogbo èèyàn ló mọ̀ pé yes eléré orí ìtàgé ni ǹjẹ́ ẹ lè bá wa ṣàlàyé bí ẹ ṣe wọ orí ìtàgé. ṣe rí tí mo ṣe wọ orí ìtàgé tẹ́ béèrè yẹn ó lọ fà o ó lọ fà ní ayé jọ yẹn abáníká máa kà ní méjì mẹ́ta ẹ̀sìn kò ń ṣe ìsìn ó ti pẹ́ I think so be 25 years ago. 25 years? Yeah, I think so be 25 years ago or 22 years ago now. So, yeah, ní yàrá bàtàn lọ́gbà. Ó ní àwọn ará church wa kan tó ń gbé nínú yàrá bàtàn yẹn. So, ọ̀gá mi tún tẹ́lẹ̀ bá máa wá sí church wa yẹn náà, máa wá church wa Ọ̀nàrà. So, I met him there, bẹ́ẹ̀ náà mo ti mọ̀ ọ́. Iṣẹ́ ìdẹ́hùn mi ṣe o. Nígbà kí wọ́n gba fọ́ọ̀mù lọ́dọ̀ àwọn ọmọdé gba fọ́ọ̀mù lọ́dọ̀ tún tẹ́lẹ̀ bá tó jẹ́ ọ̀gá mi. Nígbà tá a lè bẹ̀rẹ̀ acting yẹn lọ títí. Ìgbà tó yà wò pé fine boy ti pọ̀jù ní industry kí ni mo tún lè ṣe again. Mo wá meet ọ̀gá mi kan ìyẹn wá sí Adéyanjú continuity làwọn máa ń ṣe ó yẹ ní kí wọ́n máa ṣe continuity yẹn from there mo bẹ̀ ṣe continuity pẹ̀lú wọn ìgbà tó yá mo graduate pẹ̀lú wọn ìgbà tó yá mo bẹ̀ sí ń direct film mo ṣe continuity káàkiri mo ń direct mo wá yá acting tí mo wá wò pé kò lè ṣeéṣe fún mi nígbà yẹn náà nípasẹ̀ continuity yẹn àpà bọ̀bọ́ yìí náà ó fún àìwọ́n hàn ó lè ṣe sí yìí náà jẹ́ kó wá ṣe from there mo bẹ̀ ṣe one scene 2 scene 3 scene kọ́lọ́n tó gbà fún mi pé kí wọ́n ya fíìmù tèmi gangan tí wọ́n ń pè ní Jakuzzy ẹ ṣeun gan kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ń béèrè àwọn ìbéèrè tí a ní fún yín ẹ dárúkọ ọ̀gá yín kan tí màá dẹ̀ fẹ́ kẹ́ bá wa yànnàná ẹ̀ fún àwọn èèyàn tó yẹ pé wọ́n máa wo àwọn nǹkan tí à ń ṣe yìí ẹ dákun ẹni Tẹríba tẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ tó ń pè ní Láre Atóríṣe Tẹríba ẹni tó ń kọ olórin ẹ̀mí ẹni tí à ń sọ yìí báwo ló ṣe tán mọ́ ọ̀gá yín yẹn. ṣe rí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ yìí Túnjí Tẹríba àti Láre Tẹríba ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n Túnjí Tẹríba ló fi ọyàn ńlẹ̀ fún Láre Tẹríba so ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n so bóyá jẹ́ wọn gan nìyẹn so Túnjí Tẹríba gangan ẹ̀gbọ́n Atóríṣe ni gangan lọ̀gá àti tèmi tó kọ́ mi níṣẹ́ tíátà kí tó lọ kọ́ kọ́ńtínítì lọ́dọ̀ wá sí Adéyanjú bẹ́ẹ̀ ni. ẹ ṣeun gan ẹ ṣeun ó ti wá tó ọdún mélòó tí ẹ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tẹ́ ti kọ́kọ́ ya fíìmù tẹ́ ní ẹ kọ́kọ́ yà tí gbogbo èèyàn mọ̀ sí Jakuzzy. Jakuzzy mo ya fíìmù Jakuzzy should be 2013 mo ya movie yẹn. 2013 mo ya so I release in 2014. ẹ wá release in 2014. yes. ǹjẹ́ ẹ lè ṣàlàyé
ìtumọ̀ tí àwọn ìdí tí àwọn èèyàn ṣe ń pè yín ní Jakuzzy àti pé kí ló dé tí ẹ pè sinimá tẹ yà níjọ́ yẹn nígbà tẹ pè ní Jakuzzy. ẹ ṣe olótù ṣe rí sinimá yẹn sinimá lálùbáríkà ni nígbà tí mo kọ sítórì yẹn tán lọ́dún yẹn lọ́hùn mo ṣe sítórì yẹn tán nínú sítórì yẹn gbogbo ni mo ti ń jẹ́ Jakuzzy Jídé lórúkọ mi náà so oníkìyìn mi ló máa ń pè ní Jakuzzy movie yẹn ọsìn Emmanuel ló direct ẹ̀ Ọbàdàn generation Ibrahim Yekini Itele òun ló ṣe production manager ṣó ti ṣe lọ́dún náà lọ́hùn so inú movie yẹn náà ti bẹ̀rẹ̀ sí ní pè mí ní Jakuzzy pàtó dé máa yẹ sí fíìmù yẹn lóòótọ́ ó wá di pé movie yẹn bá tàn káàkiri àgbálá ayé káàkiri everywhere Jakuzzy but alhamdulilayi lẹ́yìn náà pé orúkọ yẹn ó ṣe ń lọ síbi ó ṣe ń lọ káàkiri àgbálá ayé. ẹ ṣe gan bàbá ṣe rí ẹ ti gbé mi kúrò níbi tó yẹ pé ó yẹ kí n wà gangan torí ìbéèrè yẹn ó ń gbé mi nínú gan tó dẹ̀ di pé ẹ dárúkọ Austin Emmanuel ẹ dárúkọ Itele tí ẹ̀yin tẹ̀dẹ̀ jẹ́ Jakuzzy bàbá àwọn ìbéèrè tí mo fẹ́ wá béèrè yìí torí pé ẹ súnmọ́ àwọn wọ̀nyí mo dẹ̀ mọ̀ pé ẹ lè ṣàlàyé nǹkan tó ń ṣẹlẹ̀ fún wa a rí ní láti bí oṣù kan sìn tí Austin Emmanuel tó jáde ó sọ oríṣiríṣi láàrin òun àti Itele ṣùgbọ́n torí pé ẹ̀yin jẹ́ ẹnì kẹta ń sìn ẹ̀yin lẹ lè ṣàlàyé kúlẹ̀kúlẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn wọ̀nyí ǹjẹ́ kí lẹ mọ̀ nípa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ kẹ́ ṣàlàyé fún wa sà. ṣe rí ẹ ṣé olótù nípa ìbéèrè tẹ béèrè nípa ọ̀rọ̀ Austin Emmanuel àti Ibrahim Yekini Itele tẹ sọ̀rọ̀ ń pa èyí lóòótọ́ ọ̀rẹ́ ni gbogbo wa o ọ̀rẹ́ ni gbogbo wa pátápátá bó ẹnìkan máa lórúkọ jẹ nìkan lọ nígbà tá à ń sọ yìí ẹnìkan lórúkọ jẹ nìkan lọ ẹnìkan máa ṣe kílẹ̀ pọ̀ ọ̀rẹ́ ni gbogbo wa pátápátá nígbà tá à ń sọ yìí ṣe rí ogún ọmọdé lè ṣeré fógún ọdún ogún ọmọdé lè ṣe kíni kò lè ṣeré fógún ọdún kò dẹ̀ sẹ́yìn tó wà láyé yìí tí ò ní ìdojúkọ ti tiẹ̀ náà lọ́tún lósì ẹni tó bá ti ń dùn fún ládùn jù kó máa wẹ̀yìn kó máa ṣọ́ra Yorùbá máa ń sọ pé kò ní kúrò títí kó má kàn lọ́jọ́ kan kíkan bẹ̀ nìkan lọ́wọ́ má lè kárí ṣẹ́rí àárín ọ̀rọ̀ Austin Emmanuel àti Itele mi ní mọ̀ọ́sì láti sọ láàrin ẹbí kò ṣe pé èmi ò fẹ́ ìjà gbogbo tó bá wà nínú olùkánukú pátápátá ṣó ti ṣe yín kàn forgive ara wọn àti Austin àti Itele everybody forgive ara yín kẹ́nìbọ̀dì kó máa ṣe kíni kó máa gbé ìgbé ayé ìrọ̀rùn kò sí nǹkan tó wà nínú ayé yìí náà ṣó ti yé nǹkan tí mo lè sọ ń pa ẹ̀ náà nìyẹn. bàbá wa ẹ ṣeun gan sà bàbá nígbà tí ẹ kọ́kọ́ ya sinimá àkọ́kọ́ tẹ ní ẹ̀yà tẹ́ pè ní Jakuzzy bàbá ǹjẹ́ ẹ lè ṣàlàyé bí ẹ ṣe ya sinimá yìí kí ni àwọn ìdojúkọ tí ẹ bá pàdé nígbà tẹ́ ń ya sinimá yìí. ìdojúkọ pọ̀ o ìgbà tá a kọ́kọ́ fẹ́ yà gan mo Austin ní ọmọ tó máa ṣẹlẹ̀ ọmọ ìyá mi káàkọ́ sáré ya promo náà tí a bá ti ya promo ẹ̀ bá ti lo promo ẹ̀ lọ́nà from bí ọlọ́run máa pèsè owó tó máa fi ya sinimá fún ẹ mo wá 21,000 jọ mo wá sọ fọ́sì pé mo ti 21,000 pé 21,000 ti wà ń lẹ́yìn síwáyé wọ́n ní a máa ya promo ẹ̀ ìgbà tó yá ìṣáàrí kankan jẹ tí mo ti tọ́ bọ́nú 21,000 mo ìnáwó yẹn nìyẹn kọ́lọ́ ṣáà máa ìgbà tó náà máa ṣàfẹ́ kẹ́ mi mo ṣáà pàdé ọmọbìnrin kan ọmọbìnrin lọ́wọ́ pé kí ló fẹ́ ṣe mo ní mo fẹ́ ya fíìmù ni ó wá ní òkè ó máa ràn mí lọ́wọ́ olówó yá mi ní 21,000 ní ayé jọ ẹ̀ mo ní 21 lówó yá mi ní 160,000. 160,000. yẹ́ẹ̀ ni mo wá wá owó tí mo fi ya fíìmù yẹn nígbà ẹ̀. bẹ́ẹ̀ ṣe ya sinimá ẹ nìyẹn ẹ ṣeun gan bàbá lẹ́yìn sinimá tí ẹ wá yà yìí ǹjẹ́ tútù ya àwọn sinimá mìíràn. lẹ́yìn ìgbà yẹn. mo ya sinimá o nígbà tí mo ya Jakuzzy yẹn tán mo wá ya ọ̀rẹ́ méjì yẹn ni mo yà tán Austin náà ló direct ẹ̀ Austin náà ló direct ẹ̀ ọ̀rẹ́ méjì yẹn mo yà tán mo fi ṣe lọ́wọ́ yìí. ẹ ṣeun gan lẹ́yìn ìgbà tí ẹ padà wá tẹ dé láti Èkó iṣẹ́ tí ẹ wá ṣe tó ẹ pé tẹ fi ní nǹkan tó tẹ fi rí ìdojúkọ tó ṣẹlẹ̀ sí yẹn ǹjẹ́ báwo lẹ ṣe ṣiṣẹ́ náà. mo Bánkẹ́ films gan ló release ẹ̀ gbàtí mo dé Bánkẹ́ gbà ó release ẹ̀ ó dẹ̀ lọ bí ọkàn tẹ lọ bí ọkàn mi ṣe fẹ́ bọ̀ ó sì ó lọ lẹ́yìn ìgbà yẹn náà mo dẹ̀ ti ya sinimá Ìpè lẹ́yìn Ìpè Michael Collin mo ya Ìpè lẹ́yìn yẹn náà mo tún ya Ẹrú Ayé so lẹ́yìn Ẹrú Ayé ẹ̀sìn mo yẹ̀ tún wá pò kan pọ̀ against yẹn tún mad yẹn láàmìlaka love kama lórúkọ ẹ̀ beautiful story good technical ọmọ movie yẹn mad inú mi dùn
bàtà àyà fíìmù ẹ̀ lọ́wọ́ inú mi dùn èmi gan tí mo ní fíìmù gan mo wò pé sinimá rè love camera ní title ẹ̀ Austin Emmanuel ló direct ẹ̀ so Kọ́lá Ajéyẹmí àwílò wà nù ẹ̀ Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá wà ń bẹ̀ èmi wà ń bẹ̀ Austin Emmanuel wà ń bẹ̀ Túndé Ṣópáyọ̀ wà ń bẹ̀ bẹ́ẹ̀ apọ̀ jakan lórí love camera pọ̀ táwa ní sinimá yẹn. bàbá ó ní èèyàn kan tí mo rí pé ẹ̀yin àti ẹni ẹjọ́ máa ń ṣe wọléwọ̀de tí gbogbo èèyàn mọ̀ sí actor Agége bàbá ǹjẹ́ kí lẹ lè bá wa sọ lórí actor Agége yìí. ọmọ líle anyway Comrade Ọlámilékan Akínyẹmí actor Agége is my good friend bàbá sọ pé èèyàn jẹ́ good friend èèyàn is not any friend o at the family friend is my family friend is my good friend ó kàn jọmọ líle lójú àwọn èèyàn náà ni ó ti yé yín but èmi mo máa ń mú nǹkan mi ó ti yé yín ó lè jọmọ líle lójú àwọn èèyàn but èmi mo máa ń mú nǹkan mi ó ti yé yín bẹ́ẹ̀ but he's a good person to me èèyàn tó dáa tó wáyé pé èèyàn dáa kò dẹ̀ fi iṣẹ́ ìṣeré kò fi iṣẹ́ ìṣeré o iṣẹ́ union tó yàn láàyò yẹn kò fi ṣeré o ó dẹ̀ jẹ́ nìkan tó láàánú èèyàn ó láàánú èèyàn gan ẹlẹ́yinjú àánú èèyàn ni so kò dẹ̀ kí n má kó yín àwọn ọ̀gá ẹ̀ ṣe kéré gbogbo ẹni ìbọ̀dọ̀ ti mọ̀ pé ọ̀gá ọ̀rẹ́ ní iṣẹ́ yìí kò kí n má kó yín wọn kéré kan tí mo mọ̀ ń pa ẹ̀yìn. ẹ ṣeun gan ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu Jakuzzy bàbá ẹ ṣé a sì dúpẹ́ pé ẹ fún wa ní oore ọ̀fẹ́ mo béèrè ìbéèrè kan torí mo fẹ́ béèrè ẹ̀yin tí ẹ jẹ́ gbajúmọ̀ tí gbogbo ènìyàn mọ̀ bàbá kí ni ìbáṣepọ̀ tí ẹ̀yin tẹ́ ń ṣe tíátà àti àwọn tó ń kọ fújì ìbáṣepọ̀ wọn ló wà láàrin yín tó yẹ pé ẹ lè ṣe kódà gan tí wọ́n bá ní nǹkan ṣe àwọn oní fújì ni àwọn oní tíátà yìí máa ń pè jù bàbá irú ìbáṣepọ̀ wo lẹ ní kí tó mọ irú èèyàn tí ẹ fẹ́ràn nínú àwọn tó ń kọ fújì yìí. ṣe rí olóòtú ẹ ṣe gan ṣe rí àti oní fújì àti oní tíátà we are one ìkan ṣoṣo ni gbogbo wa tẹ bá wọn múvì kankan ẹ máa rí Alhaji Wasiu Alabi Pasuma táwọn náà act irú bàtà fẹ́ ya ọ̀gá ńlá Austin Emmanuel ló ní àjọṣe ọ̀gá ńlá ni òun ṣọtí ọ̀gá ńlá movie fíìmù gangan Austin Emmanuel ló ní fíìmù yẹn àjọ wàánú ẹ̀ pẹ̀lú Pasuma àjọ act movie yẹn ni Pasuma was there bàtà fẹ́ ṣe ọmọge Facebook Òṣùpá Sàdí was there so many things like that àìmọye bẹ́ẹ̀ tí Màláíkà àjọ act àìmọye movie tí Màláíkà ti wà àìmọye movie tí obìnrin Alhaji Obesere Alhaji Abbas Obesere àìmọye movie tó ti wà náà so àbáṣepọ̀ wà láàrin wa tó pọ̀ tó dánmọ́ náà so kò sí ìyàtọ̀ láàrin gbogbo wa we are one. ẹ ṣeun gan bàbá nínú àwọn èèyàn tẹ́ dárúkọ wọ̀nyí ta lẹ nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ orin ẹ̀ jù tó yẹ pé àgàgà tó yẹ pé maybe tí ẹ bá yaṣẹ́ tó yẹ pé iṣẹ́ tẹ̀ ń yà ó dà pé ìdojúkọ wà ń bẹ̀ ẹlòmíì máa ń draw inspiration látọ̀dọ̀ àwọn olórin yìí ta lẹ̀yin fẹ́ràn jù nínú gbogbo wọn tẹ́ máa ń gbọ́ orin ẹ̀. ṣe rí ìbéèrè lálẹ́ béèrè yìí o nínú gbogbo olórin pátápátá kò sẹ́ni tí mi ò láìkì o nínú fújì kò sẹ́ni tí mi ò láìkì o látòrí bàbá mi Wasiu Ayinde K1 the ultimate olóró-oko èmi fẹ́ràn wọn o tàbá tó wá sọ́dọ̀ Òṣùpá Sàídì kíngí kẹ́ngẹ̀ ọba orin gangan mo fọ́ fún wọn gan tàbá tó wá padà wá sọ́dọ̀ Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gá ńlá ọmọ ìyàwó ànábì mo fọ́ fún wọn tàbá tó wá sọ́dọ̀ aláìlúwà ìyẹn kíbla fújì gangan mo fọ́ fóònù kò sí ohun wọn tí mi kì í máa ń gbórin ẹ̀ tàbá lọ sọ́dọ̀ Rẹ̀mí Àlòkò náà kò sẹ́ni tí mi kì í gbórin ẹ̀ gbogbo pátápátá ni mo máa ń gbórin ẹ̀ kò sí wọn tí orin wọn kì í ṣe mí láǹfààní because mo máa ń mọ wà dasify gan kò sí bí ẹni tí mi kì í gbórin ẹ̀ gbogbo wọn ni mo máa ń bá ṣe that is it. ẹ ṣeun gan bàbá a rí pé ẹ̀yin náà ẹ kéré nínú iṣẹ́ tíátà yìí àwọn èèyàn dẹ̀ sì mọ̀ yín ní káàkiri bàbá ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé bàbá kí lóore tí ẹ ṣe darapọ̀ mọ́ àwọn Afrimec torí ààrí nínú àwọn Afrimec yìí bàbá ṣé kò sí tẹ̀ ṣe darapọ̀ mọ́ wọn. kò kúkú sí o ó wù mí because kò ní da kò dá nìkan kò má ní campus to máa belong sí nígbà tí Austin débò tí Austin ò sí ní débò tí nǹkan ti dàrú yẹn wọ́n rò pé ó dẹ̀ wọ́n mi kí join Afrimec o fine mo dẹ̀ mú phone mo dẹ̀ pé Àmọ̀dá Èkó is my good friend I called him mo ní Èkó ó ní àfọ̀mọ́ ya mo ní mo wà mo ní jọ òun mi náà mo fẹ́ join Afrimec ó ní olóde ẹ̀dá ó ní is a good idea ó ní
kí n pe Ọlámilékan show mo dẹ̀ mú fún mo pe show mo dẹ̀ pe show show ní òun máa send mail kan sí méjì pé kí n kọ lẹ́tà kí n send sínú mail yẹn pé mo fẹ́ darapọ̀ ọ̀rọ̀ tí mo sọ yẹn ti pẹ́ ó ti wọ́n bí 3 years lọ́sìn àbí 3 years lọ́sìn o mo dẹ̀ kọ lẹ́tà yẹn lóòótọ́ dọ̀là mẹ́ta mo ń sọ̀rọ̀ yìí wọ́n reply mail yẹn o wọ́n reply mail yẹn ọjọ́ kan wọ́n wá lọ sí location ní Kòròdú wọ́n á pàdé bàbá tíì wọ́n ní bàbá tíì wọ́n máa méèlì show pé mo fẹ́ darapọ̀ mọ́ Afrimec ó ní wọn ò lè gbà ẹ́ o mo ní kí ni ìdí tí wọ́n fi lè gbà mí ó ní wọ́n ti believe pé ìwà tó sìn gbogbo yẹn kì í nígbà pinnu lẹ́jọ́ wà so wọn ò ní fẹ́ gbà ẹ́ ìyẹn tún bà mí nínú jẹ́ mo tún délé mo tún sunkún mo sọ pé ìwọ Ọlọ́run ọba so ìdí nìyẹn kò ṣe pé mi ì fẹ́ join ó yí Ọlọ́run ọba ẹni tó bá mọ̀ ká ṣe kó máa ṣe ẹni tó bá dẹ̀ mọ̀ rere ṣe kó máa ṣe àtìkà àti rere kò sílẹ̀ tí ò lẹ́sàn-án bẹ̀. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ àdúgbò.